ó parí o nítorí Portable àwọn oníṣẹ̀ṣe ti yarí o wọ́n yarí wọ́n gbéná wojú Olùṣọ́ṣẹ̀lẹ̀ yìí tẹ́ bá gbàgbé àwọn ló jáde nígbà tí Portable bá pásítọ̀ kan létí tí wọ́n sọ wípé ìwà tí Portable wù ó kù díẹ̀ káàtó wọ́n dẹ̀ ní káwọn èèyàn bá wọn wá àdírẹ́sì Portable báwọn máa lọ síwájú báyẹn yẹn lọ sí ìrere ń bẹ̀ tá bá bí Portable dá kó jáde sáwọn wọ́n ní helicopter ọ̀fẹ́ ni wọ́n máa fi gbé dọ́dọ̀ IG l'Abuja wọ́n sọ yẹn lẹ́yìn ìgbà yẹn ni wọ́n wá sọ̀rọ̀ kan tó wá bí àwọn oníṣẹ̀ṣe nínú òun dẹ̀ ni pé Olùṣọ́ṣẹ̀lẹ̀ sọ wípé Portable bá pásítọ̀ létí só lè ṣe bẹ́ẹ̀ sáwọn babaláwo lórí burúkú bíi tiẹ̀ ọ̀rọ̀ yẹn ló bí àwọn babaláwo nínú tí wọ́n fi jáde tí wọ́n fi bẹ̀rẹ̀ sí sọ ọ̀rọ̀ kùbákùgbé sí pásítọ̀ yìí pé kò yẹ kó sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn wọ́n nítorí pé Portable kìí ṣe babaláwo kìí ṣe oníṣègùn kìí ṣe adáhunṣe wáyé tí bàbá pásítọ̀ ìfà máa mention babaláwo mọ́ Portable lè ń bọ Ọ̀ṣun kó bọ Yemọja kó bọ kíní lóòótọ́ ó bọ́ fún tààrẹ ẹni kìí ṣe babaláwo kò fi babaláwo ṣiṣẹ́ ṣe kò fi adáhunṣe ṣiṣẹ́ ṣe kò fi oníṣègùn ṣiṣẹ́ ṣe wọ́n dàbí kí ọmọ ìjọ ṣe ká máa bú pásítọ̀ ọkọ̀ ọmọ ìjọ ṣe ká máa bú wòlíì ni àrígbé Portable gan bó ṣe ń ṣe mùsùlùmí ló ń ṣe gbogbo ẹ̀ papọ̀ ní tẹ̀ bó ṣe bó lọ ṣẹlẹ̀ tó wọ gámẹ́ǹtì ṣẹlẹ̀ so a lè sọ pé ẹ̀sìn báyìí Portable ń ṣe so àwọn wa ní kò yẹ kí wọ́n máa fi torí Portable máa sọ òkòrò sáwọn táwọn jẹ́ babaláwo mi ò bí ẹ̀ ń get mi so ọ̀rọ̀ mi tí èmi tẹ̀ wá fẹ́ sọ̀rọ̀ sí ni pé bàbá yìí sọ̀rọ̀ kan tí èmi rò pé ó kù díẹ̀ káàtó dádì mi ẹ má bínú sà ṣùgbọ́n ẹ̀yin lóhùn tó bá ti jábọ́ kò sí ṣàjọmọ́ sọ̀rọ̀ Nàìjíríà kò ká pé mo jẹ́jẹ́ ní overseer o kò sẹ́ni tó fi òkè mú Ọlọ́run jẹ́ kí ká fi ọ̀rọ̀ ẹnu wa kó bára wa bàbá yìí sọ pé níwòye next year káwọn nǹkan tó máa ṣẹlẹ̀ sí Portable Ọlọ́run jẹ́ kí arógun sábàbí tó dáa Ọlọ́run jẹ́ kí sábàbí tó dáa ṣẹlẹ̀ sí Portable tí sábàbí tó dáa bá ṣẹlẹ̀ sí ta ni wọ́n máa sọ pé ó ṣe máa nẹ́yìn ni bẹ́ẹ̀ yìí kàn sọ tinú yín nítorí pé inú ń bí yín gbà yẹn kò yẹ kẹ́ sọ̀rọ̀ dédé bó tí bá tẹ̀ ń bí yẹ kẹ́ di control anger yẹn pé àwọn èèyàn tí ń wò ní òpé kí ni Portable ṣe Portable rẹ̀ ṣe ó fẹ́ kó sàṣì ti kí ni àwọn ṣe pásítọ̀ rẹ̀ kó sàṣì ti Portable ní tó fi sọ lọ́rọ̀ rẹ̀ kódà eléyìí tí mo tẹ̀ fún defend bàbá yìí lọ́wọ́lọ́wọ́ sí báyìí ní irun tó bàbá yìí kẹ̀ àwọn èèyàn ní ṣe bí ẹni tó pè rẹ̀ lólùsọ ló gẹrú rẹ̀ báyìí pé Portable irun tí Portable gẹ̀ àti irun tó lùsọ ìgẹ̀ wọ́n ní kàtígórì kan àwọn tó gẹrun yẹn máa ń wà èmi wá ń sọ pé rárá kò possible wọ́n ní kàtígórì kan ni pẹ̀lú àwọn churches kan tó bá jọjọ́ tó bá gẹrun yẹn wọbẹ̀ wọ́n máa lé ẹ jáde wọn nígbà so àwọn kan tẹ̀sán pé ṣé Bible specify pé irun báyìí ní ká gẹ̀ irun báyìí ní ká má gẹ̀ ni wọ́n ní èmi ò mọ̀ bọ́ àwọn pastor yìí náà máa sọ pé tó bá ti gẹrun dé mo rí àwọn pastor kan tó bá ṣe rasta wọ church wọn nígbà kó wọlé mo rí àwọn kan pé wọn like dá wọn gbà kí wọn tó bá la àwọn party tó nítumọ̀ wọn tẹ̀ nígbà kó wà láwọn minister wọn àwọn workers wọn so ká má sọ pé irú bàbá ẹ̀wọ̀n tí wọ́n gẹ̀ èmi kọ́ mo ń condemn wọn o àwọn èèyàn ló ń sọ o èmi dẹ̀ ti defend wọn pé kò mean o ẹ̀yin tẹ́ wá ń wò mí ní kẹ́ wá sọ só mi àbí kò mean so àwọn àti ẹni tó condemn Portable lélẹ̀ so but nǹkan tó tẹ̀ wá tó ṣàwà tó ṣe tèmi fẹ́ sọ̀rọ̀ lórí pé ọ̀rọ̀ tàwọn oníṣẹ̀ṣe pé káwọn oníṣẹ̀ṣe àti àwọn Christian káwọn má tún bẹ̀rẹ̀ tí wọn tó lọ́rọ̀ Portable kìí ṣe babaláwo kò kìí ṣe adáhunṣe kò kìí ṣe oníṣègùn so wáyé tí a wá fún máa jà lórí Portable torí pé bàbá yìí sọ pé àwọn babaláwo lórí burúkú bíi tiẹ̀ so àwọn nǹkan tó ń bí àwọn babaláwo nínú yẹn pé wáyé tó máa pa àwọn lórí burúkú ṣé Portable sọ fún ẹ pé àwọn ṣe babaláwo ni àbí Portable jọmọ àwọn àbí wọ́n sọ pé àwọ olórí Portable ń ṣe so ara nǹkan tí gbogbo àwa ṣáájú ẹ̀sìn náà ta gbọ́dọ̀ fi máa kíyèsí ara nínú àwọn ọ̀rọ̀ tàbá sùn nílẹ̀ ẹ má jẹ́ ká máa yọpọ̀ lára wa ẹ má jẹ́ ká máa tọ́ra wa ọ̀ ká máa fúnra wa níràn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gba àlàáfíà láàyè láwùjọ wa
ire o. Ajomade lórúkọ mi. Ẹ bá mi share video ẹ má jẹ́ gbàgbé láti subscribe sí YouTube channel mi Ajomade TV. Bye.